wálé máa Ọmọ Toyosi Adesanya, òṣèré orí ìtàgé. ẹ̀rọ máa mọ́mí wọn máa kílẹ̀ lè sọ nípa olóògbé Ayolab Bobo ọmọ bíi tí a wá sí ìgbẹ́jọ́ kẹjọ wọn lónìí máa. Alhaji Mudashiru Ayolab wọ́n jẹ́ ọ̀gá tí mo ti rìn láti bí 32 years ago nígbà tí mo join theatre. Mo mọ̀ wọ́n bí staff, mo mọ̀ wọ́n bí administrator par excellence, mo mọ̀ wọ́n bí secretary nígbà tí a wà nínú association wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó wà ní tampan. Mo mọ̀ wọ́n bí ẹni tó jẹ́ pé àjọ bẹ̀rẹ̀ tampan. Mo mọ̀ wọ́n bí olóògbé tó dára. Mo mọ̀ wọ́n bí ẹni tó jẹ́ scribe ní association méjèèjì fún bí ọkùnrin ọdún sẹ́yìn. Mo mọ̀ wọ́n bí ẹni tó pé wọ́n jẹ́ consulted authority ní association wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ti sìn. Mo mọ̀ wọ́n bí èèyàn tó dára. Bobby was a peaceful man. Alhaji Ayolab a máa pe gbogbo wa ní olóríire. Àbúrò mi mo tún mọ̀ wọ́n nígbà tí mo wà ní University of Ibadan. Mo mọ̀ wọ́n nígbà tí wọ́n wà ní NTA Road. Mo mọ̀ wọ́n nígbà tí mo kéré. Mo mọ̀ wọ́n nígbà tí wọ́n máa ń ṣe àwọn fíìmù wọn tó pọ̀. Ikú wọn dùn mí lọ́pọ̀lọpọ̀ nítorí pé àjọ jẹ́ national officer níjọba Ọ̀túnba Bọ́lájí Amúṣùn Sálátúndé nígbà tí wọ́n lọ sí Germany láti wọ́n ṣe ní visa America ọdún 5 tá bá ń bá àwọn ìjà bá orí ìjà lójú wọn. Àmọ́ ṣàbúrò mi dákun èmi ò lè bọ́ ọjà ìgbà tó fẹ́ jẹ baálẹ̀. Mo mọ ìtàn yẹn mo wá jẹ́ bí ọmọ sí wọn, wọ́n kó wa mọ́ra. Mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ nígbà tó kú mi láti ṣàyè àjọsìn wọn. Mo tún wá lé jà àtúntò ìṣe ọdún mẹ́tì èso Ayolab ọ̀run rere má jọ kó má dé iwájú tẹ̀ fún ọkọ̀ kó má bàjẹ́ ẹ̀yìn tẹ̀ fi sílẹ̀ kó má dé àwọn kẹ gbọ́rùn ìṣẹ̀lú rẹ̀ pátáwá dé nínú because wọ́n sin ẹgbẹ́ wọ́n ṣe wàhálà fún ẹgbẹ́ fún wọ́n dùn wọ́n lọ́wọ́ àbáwá tí wọ́n sáfẹ́ fún wọn.